Èmi náà ni àṣírí àràǹbarà lélẹ̀ tó jẹ́ pé mo máa ń fi àǹfààní ní gbogbo ìgbà máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ máa ń comment sórí àwọn ètò tí mo bá mú wá tẹ́jẹ̀ tí máa ń bá mi share ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé mo dúpẹ́. Kí ni àwọn àṣírí eléyìí tí mo tún fẹ́ jẹ́ kí gbogbo wa tún mọ̀? Gbogbo wa náà ló jẹ́ wípé kò sẹ́ni tó máa sọ wípé òun ò ti gbọ́ nǹkan tí mo fẹ́ sọ rí tàbí òun ò tiẹ̀ tí ì láǹfààní ẹ̀ rí, ṣùgbọ́n bó ṣe wọn lóun ló ṣe máa ń ṣọlá. Ìdí rèé tí mo fi máa sọ wípé Ọlọ́run nìkan ni ọba lára tó ń ṣiṣẹ́ àrà sínú ara wọn. Gbogbo wa pátápátá òun la ní àrà kan sí kejì eléyìí tí a fẹ́ fi ọdún tuntun eléyìí tá a wà nínú ẹ̀ yìí 2025 bẹ́ẹ̀ ni. Ẹ wá jẹ́ ká súnmọ́ bí àṣírí ilẹ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn òun ni mo fẹ́ sọ̀rọ̀ pa ẹ̀. Ṣé rí tá a bá ní ká wò dáadáa, ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ eléyìí tó wà ní abẹ́ Nàìjíríà ta lè sọ pé West ní ọ̀dọ̀ àwa Yorùbá ń bí ló fẹ́ẹ̀ dàbẹ̀ ní wípé ilẹ̀ kò máa lọ ṣáláálú, ó máa fẹ̀ lọ tó jẹ́ wípé kò sí àwọn àǹfààní kọ̀ọ̀kan tó ṣe, kódà ó tún jẹ́ àǹfààní fún àwọn jàǹdùkú láti fi bora ni. Ìdí rèé tí èmi ní ẹ̀yin àràǹbarà tí mo wá fẹ́ fi àǹfààní báyìí sọ̀rọ̀ fún gbogbo àwa tí Ọlọ́run kẹ́ eléyìí tí ó jẹ́ wípé a lè fi owó àti àwọn nǹkan míì fi ṣàǹfààní fún àwùjọ wa. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní ìsìn òun ló jẹ́ wípé ìyàn ó mú lọ́tùn lósì. Bẹ́ẹ̀ làwọn bàbá wa sọ láyé ọjọ́ pé wọ́n ní àgbẹ̀ lọ́ba. Àṣírí ń bẹ nínú orúkọ yìí dáadáa nítorí pé kò sí olówó àbí gbajúmọ̀ kọ̀ọ̀kan eléyìí tó lè sọ wípé ti tàgbẹ̀ bá wo. Kí ló wá ṣẹlẹ̀ lásìkò yìí o tó jẹ́ wípé kò sí àwọn olówó rárá tó tiẹ̀ fẹ́ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ilẹ̀ ta ní nípa ti tàgbẹ̀. Tá a bá wá ń sọ nípa tàgbẹ̀ eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ọ̀pọ̀lọpọ̀ pákéjì ó ti jẹ́ kí gbogbo ẹ̀ wọ́n. Kò sáǹfààní wípé àwa West bíbá àwa lẹ̀ Yorùbá á tiẹ̀ ní nǹkan kan tá a gbá mú nípa ọ̀rọ̀ ilẹ̀. Ìdí rèé tí mo wá fẹ́ mú àwọn àǹfààní tó wà ń bẹ̀ wá. Tá a bá ní ká wò ẹ wo bí ilẹ̀ ṣe ń lọ ṣáláálú, ẹ wo bí ilẹ̀ ṣe fẹ̀ lọ, ẹ wo nílẹ̀. Èmi àràǹbarà mo wá gbéra láti ṣe ìwádìí ní eléyìí tí ó tún súnmọ́ mi tó jẹ́ wípé èmi gan lè fọwọ́ sọ̀yà bó ṣe jẹ́ àti bó ṣe rí. Mo bá gbéra mo lọ sí ìlú Mòwe, Ìjéré Mòwe. Mo bá lọ bá Oníjéré of Ìjéré Kingdom ní abẹ́ ìpínlẹ̀ Ògùn. Ní àwọn ilẹ̀ tẹ́ ń wò yìí tí wọ́n ní àṣẹ sí tó jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ògùn gan wọ́n fún tẹ̀lú fún ẹnikẹ́ni láti fi ṣàǹfààní nítorí ọjọ́ iwájú. Ẹ wá jẹ́ ká farabalẹ̀ dáadáa fún àwa tá a láǹfààní tá ń wo fídíò mi yìí tó jẹ́ pé ẹ fẹ́ gba nọ́mbà náà lẹ ti ń wò lójú screen ni. Bóyá ẹ ti ní àwọn nǹkan kan tẹ́ fẹ́ béèrè nípa ilẹ̀ náà àti àwọn nǹkan tá tẹ̀ fi lè ṣe, kí là lè fi lè ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ ní Nàìjíríà ló jẹ́ wípé àwọn olówó á máa rẹ́ǹtì ilẹ̀ láti fi ṣòwò okòwò títí àgbẹ̀ fámà tó jẹ́ mú ọ̀pọ̀lọpọ̀ owó wálé. Ìdí rèé tí mo fi máa sọ pé kì í ṣe pé ilé nìkan la lè fi ilẹ̀ kọ́. Àwọn ilẹ̀ kọ̀ọ̀kan wà tó jẹ́ apá ibi ká fi kọ́lé. Àwọn ilẹ̀ tó wà tó lọ ṣáláálú tó jẹ́ wípé kì í ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ ogún tó jẹ́ wípé èèyàn lè fi jàǹfààní ibẹ̀. Ẹ wá jẹ́ ká pe nọ́mbà tó wà lójú screen wa ẹ̀ kí a tún béèrè sí iwájú ẹ̀ sí. Mòwe Ìjéré ní ìpínlẹ̀ Ògùn ló wà. Ó súnmọ́ Lagos Ìbàdàn expressway dáadáa fáwa tá a bá fẹ́ wo location ẹ̀. Ẹ ṣe kẹ̀kẹ́ wò dáadáa. Ilẹ̀ tó lọ́ràá ni tó jẹ́ jàǹfààní fún ìpínlẹ̀ Ògùn. Ọba àti aláṣẹ àwọn tó jẹ́ ìṣèjọba orí ilẹ̀ yìí kò sí wàhálà kankan. Ẹ pe nọ́mbà yẹn kẹ́ lè mọ̀ wípé èmi àṣírí àràǹbarà mo sọ̀rọ̀ nípa àṣírí ilẹ̀
fún àǹfààní tọjọ́ iwájú wa ni. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ bá mi share, kẹjọ bá mi kọ́mẹ̀ntì sí, àti àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí àwárí tó jẹ́ wípé a máa fi ń rántí nípa bóyá kára lẹ̀, ká bọ́ sọ́wọ́ 419, ká bọ́ sọ́wọ́ àwọn gbájúẹ̀, ká máa ra lẹ̀ éka kan, kó máa padà fún wa ní plọ́ọ̀tì méjì. Àwọn nǹkan tẹ́lòmíì ti dojúkọ nìyẹn tó fi wòye pé owó ò ní ṣòro ilẹ̀ mọ́, owó tí ẹ̀dín ẹgbẹ̀yàn kankan sọ̀rọ̀ ilẹ̀ rẹpẹtẹ mọ́. Ṣùgbọ́n eléyìí mo fi ń dájú, èmi Àràǹbarà mo ń sọ wípé Oníjèrè of Ìjèrè Kingdom, àwọn ni wọ́n sọ wípé kí àwọn tí wọ́n bá mọ̀ wípé àwọn tó tán láti filẹ̀ ṣòwò, láti filẹ̀ kọ́lé, láti fi ṣe real estate, ká máa bọ̀ ní Mòwe Ìjèrè ká wá dòwò pọ̀ pẹ̀lú wọn. Ó dá mi lójú wípé àjọ máa rẹ́rìn ayọ̀ ni. Bẹ́ẹ̀ ni, ó yá, àṣírí Àràǹbarà, ẹ jẹ́ ká tún wo bí ilẹ̀ náà ṣe lọ sí. Ó yá, ẹ jẹ́ ká tún wò. Ó pọ̀ ṣáláàlú Ọlọ́run. Tell you are not the one he was looking at. I'm not being sarcastic. Have you seen people talk and walk and you think they are talking to you, but they are talking about themselves? How is this rent going to come? Say, sorry, I'm not talking to you, I'm discussing something serious. Listen, do you know why I'm teaching you this? It's not just to laugh and to scorn. If it is true that your success does not just depend the dynamics of the manifestation now, is God